Yorùbá ní ó ń bọ̀ báyìí àwọn náà ni à ń dẹ́ẹ̀dẹ́. Ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí láàrin ẹ̀yà Yorùbá àti ẹ̀yà Fúlàní, àwọn tí wọ́n wà ní òkè Ògùn. Ìròyìn tó ń jà rìnrìn lábẹ́nú báyìí ni pé ìlú kan tí wọ́n pè ní ìlú Ayaba, èyí tó wà ní ìtòsí Igbóọrà ní òkè Ògùn tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́, ó ní àwọn ènìyàn ti ń pè wọ́n lákìyèsí wípé kí wọ́n ya ikọ̀ ojú ní alákànfin sọ́rí kí wọ́n sì máa rin àárín wẹ̀yìn wò, èyí tí ó já sí wípé tójú tìyẹ́ báyìí ní kí àparò wọn kó máa fi ríran. Pẹ̀lú bí ọ̀rọ̀ náà ṣe já sí pé àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan tí wọ́n ní wọ́n wà ní ìlú Ayaba tó wà nítòsí Igbóọrà báyìí, ó ní wọ́n ti ṣe ìkọlù sí àwọn Fúlàní darandaran tán wà níbẹ̀, tí wọ́n ṣe ní àlàyé wípé àwọn wu àwọn ìwà yìí láti fi gbẹ̀san gbogbo ìwà burúkú tí àwọn Fúlàní darandaran náà ti wù sí àwọn ènìyàn wọn, pàápàá jùlọ láti fi lè lé wọn jìnnà ní orí ilẹ̀ tí ń ṣe ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Èyí tí ó wá já sí pé àwọn Fúlàní darandaran náà ni wọ́n sọ wípé àwọn náà ti ń pète ogun tí wọ́n sì ti múra ìjà kalẹ̀, èyí tí wọ́n fẹ́ bá àwọn ọmọ Yorùbá tó wà ní agbègbè Ayaba ní ìtòsí Igbóọrà tí ń ṣe òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n ní àwọn náà fẹ́ fi èjì pẹ́ta láti bá wọn jà báyìí. Èyí wá ló fariwo tí oníkúlùkù tó jẹ́ àwọn ọmọ ilẹ̀ Yorùbá tó wà ní agbègbè Ayaba náà tí wọ́n sì ń fi ohùn léde wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n ṣe àánú ẹ̀mí àti dúkìá wọn, pẹ̀lú bó ṣe já sí wípé ọwọ́ kan ṣoṣo báyìí òní yóò ṣẹ̀ tí wọ́n sì tún fi máa bu gbogbo ọwọ́ tó kù ní aláìda. Ẹni tó jẹ́ mọ́gàjí tó jẹ́ alága ẹgbẹ́ àwọn oníròyìn orí ayélujára, èyún mọ́gàjí Wọlé Àríṣekọ́lá tó wà nílùú Ìbàdàn, ó náà fi ọ̀rọ̀ náà léde tó sì bá ẹni tó jẹ́ àgbà fún àwọn Fúlàní ní agbègbè Ayaba náà, èyún Alhaji Umaru Yaro, tí ó bá wọn ní gbólóhùn papọ̀ níbi tó ti ń ṣe ní àlàyé wípé ó jẹ́ nǹkan ìbànújẹ́ àti nǹkan ẹ̀dùn ọkàn fún àwọn, pẹ̀lú bí ó ṣe já sí pé àwọn ọmọ Yorùbá kan ṣe ìkọlù sí àwọn Fúlàní tí wọ́n wà ní agbègbè Ayaba náà nítòsí Igbóọrà. Ó ní kì í ṣe àwọn ojúlówó ọmọ Yorùbá ni wọ́n lè máa wu irú ìwà bẹ́ẹ̀, bí kì í ṣe àwọn ọmọ gànfẹ́ ìyún tí wọ́n sá sábẹ́ orúkọ Yorùbá láti máa fi bà ìran Yorùbá jẹ́. Ó wá ní òun fi ìdánilójú náà sí ẹni tó jẹ́ àgbà fún àwọn Fúlàní náà, ìyún Alhaji Umaru Yaro, wípé kí wọ́n fi ọkàn balẹ̀ pẹ̀lú bó ṣe já sí pé òun yóò bá gbogbo àwọn ọmọ Káàárọ̀ Oòjíire tó wà níbẹ̀ sọ̀rọ̀, tí òun yóò sì tún yọjú sí wọn láti pèsè nǹkan amáyédẹrùn kí wọ́n lè jìnnà sí ìpètè à ń pèrò pètèpèrò lórí ogun abẹ́lé èyí tó ṣeéṣe kó bá sílẹ̀ láàrin ẹ̀yà Fúlàní àti ẹ̀yà Yorùbá. Wọ́n ní ènìyàn ò róorun sùn bẹ́ẹ̀ ni ajá sì ń harun. Ó ní ọ̀rọ̀ èyí tó ń jà rìnrìn lóde báyìí tó sì já sí wípé kì í ṣe ìròyìn mọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, pẹ̀lú bí ìjọba àpapọ̀ bí wọ́n ṣe fi owó tùlùtùlù kọ́ ilé ìgbé ẹni tó jẹ́ igbákejì ààrẹ nílẹ̀ yìí, èyún Sẹ́nitọ̀ Shettima tí ń ṣe ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ní àná òde yìí, òun náà ni wọ́n ṣe ìṣílẹ̀ ilé ìgbé ẹni tó jẹ́ igbákejì ààrẹ náà, ìyún Sẹ́nitọ̀ Kashim Shettima, tí wọ́n ṣe ní àlàyé wípé owó tùlùtùlù ó ní wọ́n fi parí ilé ìgbé náà, tí ó sì já sí pé àpapọ̀ owó ọ̀hún ó ní ó jẹ́ 21 bílíọ̀nù ìyún 21 bílíọ̀nù náírà ó ní wọ́n ná tí wọ́n fi parí ilé ìgbé ẹni tó jẹ́ igbákejì ààrẹ náà. Èyí ló wá fà á tí oníkúlùkù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi wọ́n fi ẹ̀hónú wọn hàn káàkiri orí ayélujára
níbi tí wọ́n ti ń sọ síbẹ̀ wípé wọ́n ná àdúrà owó yìí lórí ilé ìgbéyàn kan ṣoṣo lásán, wípé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wọ́n sì ń béèrè fún ẹ̀kúnwó owó, ṣùgbọ́n ìjọba àpapọ̀ kọ̀ tí wọn kò fi owó náà sílẹ̀. Oníkúlùkù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wa ń sọ tinú wọn jáde wípé ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà òun ló jẹ́ ìṣèjọba àwọn tó já sí pé àwọn ara wọn ni tí kìí ṣe ti àwa ara wa, pẹ̀lú bó ṣe já sí pé ìjọba àpapọ̀ kò bìkítà, bẹ́ẹ̀ ni kò wo ìyà àbí ebi tí ń pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì ná owó ní ìnákùná nínà yàlàyòlò, èyí tó já sí pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí náà ni wọ́n sì ń pèsè owó náà tí wọ́n ń ṣiṣẹ́ kárakára tí ìjọba ń rí náà. Fídíò ọ̀hún òní a máa ṣe àfihàn rẹ̀ fún yín báyìí pẹ̀lú bí wọ́n ṣe ṣí ilé ọ̀hún, èyí tí wọ́n ná owó tó tó 21 billion naira lé lórí. Ẹ wò ó kẹ́ fún ojú lóúnjẹ. A project started 14 years ago is now ready for use by the occupier of the second highest political office in the land. Contract for the official residence of the Vice President was first awarded in 2010 at a cost of 7 billion naira, but was abandoned by successive administrations, which may not have considered the project a priority amid other pressing national demands. However, the Federal Capital Territory Administration under Nyesom Wike thought it necessary to conclude work on the project with a revised budget of 21 billion naira, which was approved by the National Assembly. A Vice President residence, federal government, Nigeria, the giant of Africa, awarded a contract for number 2 citizen to reside to do his work 14 years ago. 7 billion naira. As a country, we cannot, within even 1 year, pay 7 billion to finish Vice President residence, where he will settle down and do his work. Senator Kashim Shettima, who currently lives in the residential quarters at the Aguda House of the Presidential Villa in Abuja, is apparently the first Nigerian vice president to occupy. Àwọn agbófinró ìpínlẹ̀ Adamawa ni wọ́n ti fi páńpẹ́ òfin mú àwọn adigunjalè méjì kan báyìí, èyí tí wọ́n ní wọ́n jí ọkọ̀ bọ̀bìnì kan gbé, tí wọ́n sì ti rí ọkọ̀ náà gbà ní ọwọ́ wọn. Iléeṣẹ́ agbófinró tó wà ní ìpínlẹ̀ Adamawa ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú àwọn ọ̀daràn méjì kan, pẹ̀lú bó ṣe já sí wípé ọjọ́ gbogbo báyìí ní tòlè, tí wọ́n sì ní ọjọ́ kan òní tí olóhùn. Ẹni tó jẹ́ kọmíṣánná àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa náà, ìyún CP Dankobo Morris, tó ṣe ní àlàyé nínú ọ̀rọ̀ tí ó fi léde, ó ní ọjọ́ 12 oṣù kẹrin ọdún tí a wà yìí ní agbègbè Awka tí ń ṣe ìpínlẹ̀ Adamawa, ó ní àwọn adigunjalè méjì kan ni wọ́n ti gba ọkọ̀ lọ́wọ́ ẹni tí ó pe orúkọ rẹ̀ ní Daizo Kirian. Ọkọ̀ Lexus kan báyìí ó ní wọ́n gbà ní ọwọ́ rẹ̀, tí wọ́n ní Saidu Muhammed tó wá láti ìjọba ìbílẹ̀ Gombe àti Rabiu Idris tó náà wá láti ìjọba ìbílẹ̀ Gombe náà bákan náà. Ó ní wọ́n gba ọkọ̀ náà ní ọwọ́ arákùnrin ọ̀hún, tí wọ́n sì yìnbọn mọ́, ṣùgbọ́n tí orí kó yọ níbi ikú òjijì náà, tó sì fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí. Ó ṣe ní àlàyé pé ní kété tó ti mú ẹjọ́ náà wá sí àgọ́ àwọn ni àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí èyí tó péye, tí ọwọ́ sì tẹ àwọn ọ̀daràn méjèèjì náà ní ìpínlẹ̀ Anambra, níbi tí wọ́n ti gbé ọkọ̀ náà láti tún tà fún àwọn ènìyàn tí wọ́n rà ní owó pọ́kú. Olú àwọn agbófinró tí wọ́n mú iṣẹ́ náà ṣe ní ọ̀gọ̀ ẹnu, pẹ̀lú wọ́n ṣe ṣiṣẹ́ náà kárakára, tí ọwọ́ sì fi ba àwọn ọ̀daràn méjì náà. Lára ìròyìn ilẹ̀ òkèèrè báyìí,
kàyéfì ńlá ni èyí jẹ́ pẹ̀lú bí ejò ìlà tí wọ́n pè ní ejòlá bó ṣe lọ́ odidi ènìyàn kan mì ní orílẹ̀-èdè Indonesia. Ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Farida tó jẹ́ ẹni ọdún márùndínláàádọ́ta tó ń gbé ní agbègbè Palembang ní South Sulawesi ó ní ejò ti ṣe bẹ́ẹ̀ tí ó lọ́mì báyìí léyìí tí wọ́n pe orúkọ ejò náà ní ejòlá. Wọ́n ṣe ní àlàyé látẹnu ẹni tó jẹ́ ọkọ abilékọ náà ó ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tí a wọ̀ yìí ó ní ó jáde ńlẹ̀ lálẹ́ tí ó sì di àwátì ṣùgbọ́n tó ní àwọn jáde láti ṣe àwárí rẹ̀ tí wọ́n sì ní àwọn rí àwọn ẹrù kọ̀ọ̀kan ní ojú ọ̀nà tó gbà kọjá. Ìtọpinpin ẹrù rẹ̀ yìí ó ní wọ́n fi ní wọ́n pe àwọn àgbààgbà ìlú àti àwọn ọdẹ ìlú láti ṣe àwárí rẹ̀ ní inú igbó tó wà nítòsí wọn tí wọ́n sì ní wọ́n rí ejòlá náà èyí tí wọ́n ní wọ́n mú ejò náà wọ́n pa wọ́n sì la inú rẹ̀ ó ní kété tí wọ́n la inú ejòlá ọ̀hún ó ní wọ́n rí orí abilékọ Farida náà ní inú ejò náà. Wọ́n ṣe ní àlàyé wípé níbi ọdún méjì kan sẹ́yìn báyìí ó ní àwọn ti ṣe àfẹ́kù ẹni tó jẹ́ àgbẹ̀ kan ní agbègbè ọ̀hún bákan náà tán sì já sí pé nígbà tí wọ́n padà rí òkú rẹ̀ níṣe ló já sí pé ejòlá òun náà ni ó tún gbé ẹni náà jẹ tán ni láìmọye ìgbà ó ní ejòlá náà ni ó ti ń ṣọṣẹ́ ní agbègbè tí wọ́n pè ní Palembang ní South Sulawesi ní Indonesia tí wọ́n sì ṣe ní àlàyé wípé àwọn ti bá ọkọ abilékọ náà àwọn bá kẹ́dùn lórí ìpapòdà aya rẹ̀ èyí tí ejò ìlà náà tí ó gbé jẹ. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti alẹ́ ti tèmi ẹni tó mú wá sí ti ìgbọ́yìn náà ní àyànfẹ́ Elédùmarè ṣáájú títí di ọ̀la tàtún máa mú ìròyìn míì wá fún wa. Ẹ má gbàgbé pé polówó ọjà báyìí òun náà ní àgúnmọ̀ òwò kẹ̀sì máa bá wa sọ̀sìkíráìbù sórí ìkànnì yìí kẹ́ lè máa rí àjà àbálẹ̀ ìròyìn gbọ́ lóòrèkóòrè lórí bí ó bá ti ṣe ń lọ.